ẹ̀yin ènìyàn wa. Irú pásítọ̀ wo rèé òkú nínú chọ́ọ̀chì? Eléyìí tún gbẹnu tán o. Wọ́n ní bàbá yìí wọ́n ní òkú ni láàrin alààyè o. Wọ́n ní bàbá yìí inú ilẹ̀ pa o. Ni pásítọ̀ bá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ o wípé bàbá yìí kò rí ìgbésí ayé lò, wípé gbogbo ìgbésí ayé rẹ̀ pé ogun ló fi wá jà nínú ilé ìjọsìn. Ẹ jọ̀ọ́ ṣó yẹ kí pásítọ̀ máa la irú àwọn ọ̀rọ̀ ńlá láwọn ìmọ́lẹ̀ ní àárín ìjọ? Ṣé bàbá yìí tí ó bá délé ṣé kò lè lọ bínú kó lọ pokùnso àbí kó lọ da nǹkan mu pẹ̀lú ọ̀rọ̀ ńláńlá tí pásítọ̀ yìí ń sọ sí bàbá yìí? Ó ní òkú ni bàbá yìí o. Ó ní bàbá yìí ti di òkú o. Ó ní gbogbo àwọn ọmọ tó bí kò sọ ọmọ tó ṣoríire nínú wọn, kò sọ ọmọ gidi kan nínú wọn bíi dìdìrìn bíi adatọ́ láàrin ìjọ. Irú àwọn pásítọ̀ wo leléyìí tí wọ́n sọ pé àwọn ní ilé ìjọsìn? Ẹ̀yin èèyàn jẹ́ ká fi ohùn síkẹ̀ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu pásítọ̀ yìí o. Ṣé rí bàbá tẹ̀ ń wò yìí òkú ni wọ́n o. Bẹ́ẹ̀ ṣe wà yìí dáàdì ẹ má bẹ̀rù o, ìdágbére lẹ wá ṣe fún wa ń bì. Ẹjọ́ ta lẹ́jọ́ wá sà? Ẹ wò ó, ìdágbére náà wá ṣe o, bàbá ilé ti kú o. Kí lẹ sọ? Wọ́n lé accident lórí ọ̀kadà ní last week. Àtàwọn àtọmọ yín wọ́n jọ last night. Ṣé rí bẹ́ẹ̀ ṣe jòkó bàbá ẹ mọ̀ wùlẹ̀ dìde? Ṣé rí bẹ́ẹ̀ àǹtí dìde kú mẹ́? Mọ̀ bọ̀ bí. Ó yẹ fún àǹtí lága. Ọkọ̀ gbé àga yẹn kó lọ jókòó bómi. Ìwọ jókòó ń tẹ distance yẹn wà òkè. Jókòó mọ́sà lọ kò ṣe wú. Ó ní reason. Ìlẹ̀pa òkú ti ń rùn lára bàbá yìí. Kò dẹ̀ lé mi mọ kí lẹ sọ? Ọmọ tọ́jọ́ last night yẹn dà. Bàbá ṣe rí ikú yín. Màá béèrè question kan lọ́wọ́ yín. Ọlọ́run dáríjì mi o. Bàbá kí lẹ wá sí láyé gan? Ayé ogun lẹ wà. Olúwa sí mi lójú mo wo ìgbógbó ayé tẹ lò. Wọ́n ẹ̀ jádùn rí láyé. Ogun lẹ fọjú ayé yín jà. Àwọn ọmọ tẹ tún bí náà ọmọ tó rógolo. Àwọn ọmọ bíi dìdìrìn. Àwọn ọmọ bíi tó àwọn mi ò mọ̀ yín rí o but Olúwa eléyìí dìdìrìn. Láti 5 years wọ́n ti yá ní wèrè. Eléyìí ti yá wèrè láti how many years? Ti gbé káàkiri láti 5 years. Láti 5 years lẹ́yìn ti yá wèrè sẹ́ẹ̀ ti gbọ́ báyẹn. Ẹ náwó sókè tó bá ìsàmì ayé ò ní bá tiẹ̀ jẹ́. Sọ pé Olúwa má jẹ́ ń wáyé asán. Má jẹ́ ń wáyé òfo. Ẹ má bà ayé ọmọ mi jẹ́. Ẹ má sọ ìrìn àjò mi dasán. Jésù Olúwa wa. Bàbá yìí kàn wá jagun láyé ni. Ó kàn jagun ṣòro ni. Ní ìsìn báyìí gbogbo ìdààmú tó lò náà táìmù ti tó báyìí wọ́n tún fẹ́ pa àwọn náà báyìí. Ẹ̀yin méjì ẹ máa lọ wájú. Ẹ jẹ́ n wo bóyá Olúwa lè ra bàbá yìí padà. Bàbá máa bọ̀ wájú. Wo ọmọ wo kan ló wúlò fún mi bẹ́ẹ̀ bá gbàgà àga bàbá yẹn gbé tẹ̀lé wọn. Ẹ mú lọ́wọ́ ẹ lọ jókòó má parí kẹ́ mú wa. Gbé àga bàbá yẹn wá bàbá wa jókòó síbí. Nbọ náà lè jókòó sí náà. Gbé àga yẹn síbí. Bàbá yẹn jókòó báyìí. Ó yá ọmọ wọn gbé àga yẹn wá. Ọmọ jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá jókòó lẹ́gbẹ̀ẹ́ dáadé báyìí. Ẹ̀yin ènìyàn wa iná ẹ̀ tí wọ́n wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu pásítọ̀ yìí pẹ̀lú ìrántọ́ láwọn rí sí bàbá yìí. Mo rò bí bàbá yìí àti ìyàwó àtàwọn ọmọ ẹ̀ wá sílé ìjọsìn náà láti rí ìgbàlà, láti rí ìtúsílẹ̀, láti rí ìdáǹdè ni. Kí ló wá dé tí pásítọ̀ yìí wá ń sọ̀rọ̀ báyìí pé bóyá kán máa bọ̀ níwájú o, bóyá wọ́n á rí ìgbàlà o, bóyá wọ́n á rí iṣẹ́ o. Kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe. Ọba kò ṣe ohun tì ní Ọlọ́run. Báwo ni pásítọ̀ yìí ṣe wá ń sọ̀rọ̀? Oríṣiríṣi àwọn pásítọ̀ mà ni ó máa wà báyìí. Ó dẹ̀ jẹ́ Yorùbá bí ṣe Yorùbá ló ń sọ lẹ́nu yìí. Ẹ jọ níbo ni irú ilé ìjọsìn yìí wà? Kó yẹn máa sọrú ọ̀rọ̀ ìbàǹtàbàǹtà sí bàbá yìí. Ṣé bàbá yìí bá délé báyìí ṣé kò ní lọ pokùnso àbí kó lọ bínú da nǹkan mu?
because àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé àfi ké tí máa tọ́ bá ti lè gbọ́ báyìí ọ̀rọ̀ ńlá leléyìí o nínú ilé ìjọsìn láàrin àwọn èrò àtìyàwó àtọmọ kọ́lọ́ ọlọ́jọ́ òní kó bá wa tú bàbá yìí sílẹ̀ o kọ́lọ́ jẹ́ kán rí ìwòsàn kan rí ìgbàlà o ní dààmú ẹ̀yin ènìyàn wa kí lóhun tẹ́yìn náà bá wa rí sọ sí ọ̀rọ̀ tí pásítọ̀ yìí sọ oríṣiríṣi pásítọ̀ ló ti wá wà báyìí o Àṣàkẹ́ TV show.